yà ẹ̀yin tèmi ẹ káàárọ̀ mo fẹ́ gba táìmù yín díẹ̀ ni torí fídíò tí mo ṣe last mo rí pé oríṣiríṣi àwọn èèyàn wá sí DM mi àti tó yẹ kó wá DM àti tó yẹ kó wá wọ́n wá sí DM mi ẹlòmíín wá nọ́mbà mi wá sórí WhatsApp mi ó ń sọ àwọn nǹkan tí kò yẹ kó sọ mo wọ́n pé ẹlẹ́nu lé lẹ́nu ẹ̀ ìwọ́dẹ̀ ló lọ́wọ́ ẹ̀ tó fi ń type àwọn kan bí mi pé kí mi sọ candidate tèmi gangan kí n sọ ibi tí mò ń lọ gangan kí n má máa parabulate àwọn kan ní ẹ̀ tó bá dẹ̀ fẹ́ kọ́ introduce àti Ṣèyí Tinubu. ẹ̀yin tèmi arákùnrin yìí Austin Emmanuel ó tún ti jáde wàdúràgì Ṣèyí Tinubu lẹ́lẹ́kejì ó ní fídíò tó ń ṣe nígbà tó kọjá lọ ó ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wá bù ní nítorí bẹ́ẹ̀ ó tuntun ṣe fídíò míì ẹ̀yin yẹn wá ẹ jẹ́ ká gbọ́ látẹnu Austin Emmanuel bí gbogbo rẹ̀ ṣe lọ láti bẹ̀rẹ̀ títí dé òpin. ní kò sọ mugun ni wá Nàìjíríà yìí o ọjọ́ wo la máa tó gbọ́n ná nǹkan tá a kọ mọ̀ ojú pé candidate ta ni candidate tiẹ̀ ó tiẹ̀ lọ́pọlọ débi pé tó máa mọ̀ pé kò ń ṣe by candidate gbogbo nǹkan tá a fẹ́ láyé ni pé kí Nàìjíríà dáa kí Nàìjíríà ṣe fọwọ́ mú kí gbogbo wa tá a wà ní òkèèrè ká máa sọ pé mi lè fi ìlú mi ṣeré àbí tí n bá mú passport mi jáde báyìí ní any airport tí n bá dé kó máa gbóríyìn fún wa pé Nàìjíríà ló dé yìí kò ń ṣe by candidate kí ló kàn mí àti candidate kí ni tèmi àti candidate kan bọ́bọ́ ṣé dáàdì mi sọ fún yín pé òun fẹ́ jẹ president Nàìjíríà ni àbí mo ní family kan tó ń ṣe politics tí ó fẹ́ jẹ president Nàìjíríà no now kí ló yẹ tí màá sọ pé èèyàn báyìí ló gbọ́dọ̀ wọlé dandan no anybody tí ò bá òun kó wà ń bẹ kó ṣáà ti ṣe dáadáa tó bá ti ṣe dáadáa fún wa a máa sọ dáadáa nípa ẹ̀ Ọlọ́run àbá kí ló ń ṣe yín ọjọ́ òwúlẹ̀ tó fẹ́ gbọ́n ṣé mugun nìyí ni àbí ẹ̀kọ́ gbọ́n ẹ̀kọ́ mọ̀ ṣe bí ẹni tó gbọ́n ni I don't understand púpọ̀ nu yín dẹ̀ ìyà ń jẹ púpọ̀ nu yín gan tó wá ń sọ̀rọ̀ yẹn ó dà púpọ̀ nu yín gangan fúnra ẹ̀ rí nǹkan ṣe ẹ̀ rí nǹkan jẹ kò ń ṣe gbogbo ẹni tó ń jẹ London APC àbí London gọ́ọ̀mẹ̀ntì ló ń sọ̀rọ̀ yẹn o ẹlòmíì kan sọ̀rọ̀ pé torí pé mo jẹ́ Yorùbá torí pé ẹni yìí jẹ́ candidate mi báwo ni ẹ ṣe make sense sí ẹ báwo ni ẹ ṣe make sense sí ẹ báwo ni ẹ ṣe gbé ẹ délé epo lọ́rọ̀ epo tiẹ̀ ní 100 naira báwo ni ẹ ṣe make sense sí ẹ tó fi dé pé o fẹ́ jáde nísìn o fẹ́ torí pé o make sense sí ẹ ò ń sọ̀rọ̀ pé irọ́ o ẹni ló gbọ́dọ̀ wọlé tí gbogbo nǹkan tó fẹ́ lọ rà tó fi jẹ́ ìrọ̀rùn fún ẹ báwo ló ṣe make sense sí ẹ ọdún 4 rèé nígbà míì o ò tí ì rí nǹkan ṣe inú ayé láàrin èmi àti ẹ nínú ilé yín ọ̀sẹ̀ 2 rèé ẹ níná báwo ló ṣe make sense sí ẹ tó fi ń sọ̀rọ̀ candidate kí ni tèmi àti candidate à ń sọ fún wọn pé kó ṣe nǹkan tó dà ẹ́ sọ pé tó bá jẹ́ candidate ẹ sọ̀rọ̀ jáde síta kí ló kàn mí pẹ̀lú candidate wèrè kan kí ni tèmi àti yẹn ṣé candidate lè mọ́ fi ilé ayé tèmi ṣe àbọ̀ sọ fún yín pé politician ni mí àbọ̀ sọ fún yín pé dáàdì mi ṣe politics àbí mọ́ èmi ló ń ṣe politics rárá ẹ̀yin ẹ̀ ṣe dáadáa wò tábà ní sọ dáadáa ń pa yín ẹ fún wa ní nǹkan mẹ́ta ẹ má fún wa ráìsì àkínṣe yẹ nǹkan mẹ́ta ni kẹ́ ẹ fún wa máa jagun fúnra wa jagunjagun ni wá ẹ fún wa níná ẹ fún wa láàbò ẹ fún wa ní epo ẹ má jẹ́ kí epo wọ́n kẹ́ wá wò bóyá kẹ́ wá wò ẹ kò fún wa mẹ́ta ẹ wò náà ẹ kò fi dán wa wò tẹ́ni ò bá ní ṣe third time kọ́ pa mí ẹ máa wá lọ́gẹ́ kíní kan is trying for where níbo nìyẹn tó reflect lára àwọn masses níbo nìyẹn tí ń ṣẹlẹ̀ you don't know how economics works irọ́ pẹ̀lẹ́ rocket science nìyẹn náà àwọn ò mọ̀ nǹkan kan kọjọ fún èmi àti anybody tó bá wà níjọba yẹn lọ́wọ́
tó mọ̀ pé ìjọba lòun ṣe lọ́wọ́ yìí kọjọ fún èmi àti ẹ̀ ní 5 minutes lórí Arise TV àbí lórí Channels TV tí màá ní nọ́ọ̀kì ẹ̀ mo máa nọ́ọ̀kì ẹ̀ kò ní ọ̀rọ̀ sọ ṣé èrò bí àwọn question wèrè tó ń béèrè yẹn lọ́ máa béèrè lọ́wọ́ ẹ̀ ṣá èmi wà ń rú ẹ̀ ni ẹ ṣe dáadáa tẹ́ bá ṣe dáadáa máa sọ̀rọ̀